àní là ń gbé lárugẹ. Ọlọ́run àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Good morning, good afternoon, good evening, wherever you are. We are here on our program, Èdè àti Àṣà Yorùbá. My name is Funmi Kuti. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o níbikíbi tí ẹ bá wà. A tún dé ní èní lórí ètò Èdè àti Àṣà Yorùbá. Orúkọ mi ni Funmi Kuti. Ní èní, ká tó máa tẹ̀síwájú, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Ẹ bá wa subscribe, ẹ bá wa share, kẹ́dẹ̀ ẹ bá wa like program wa yìí. Please help us to share our program, help us to subscribe and like it. Thank you very much. Today, we'll be treating two topics. The first one, Oruko will be reading a citation that talks about a goat, a stubborn goat. And the second one, we'll be talking about a noun. What is a noun in Yoruba? Ní èní, a ó máa sọ̀rọ̀ nípa ewúrẹ́ jẹ́ ẹranlé. Oruko yóò ka àkọsórí yìí fún wa. Ìkejì, a ó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orúkọ. Kí ni ọ̀rọ̀ orúkọ? Báwo la ṣe ń lò wọ́n? Òun la ó máa sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú báyìí. Oruko yóò máa ka àkọsórí fún wa. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàsán mà, ẹ káàsán sà. Orúkọ mi ni Abiola-Kuti. Mo fẹ́ ka ẹ wá jọ ilé. Ẹ wá jọ ilé tó máa jìyà púpọ̀ tí bàbá na ẹni wẹ́ àti padà síbi tí ó ti jìyà lẹ́ẹ̀kan. Ẹ̀yin ọmọdé ẹ bọ́, ẹ má ṣe bí ẹwẹ́ aláìbọ̀wọ̀. Mẹ́ẹ̀ mẹ́ẹ̀ mẹ́ẹ̀. Ó ṣé púpọ̀ Oruko fún àkọsórí tí o kà. Ẹ jẹ́ kí èmi náà tún àkọsórí tí Oruko kà kó bá lè yé àwọn tí kò mọ̀ tẹ́lẹ̀. Ewúrẹ́ jẹ́ ẹranlé tó máa ń jìyà púpọ̀. Tí wọ́n bá na ewúrẹ́, á tún padà síbi tí ó ti jìyà lẹ́ẹ̀kan. Ẹ̀yin ọmọdé ẹ gbọ́, ẹ má ṣe bí ewúrẹ́, ẹran aláìgbọràn. Ẹ̀kọ́ tí a rí dìmú nínú àkọsórí yìí òun ni pé kí àwọn ọmọ wa kan jẹ́ ọmọ tó gbọ́ràn, kan má dàbí ewúrẹ́ tó jẹ́ pé ẹran aláìgbọràn. Tí wọ́n bá ti na ewúrẹ́, á tún padà síbi tí ó ti jìyà tẹ́lẹ̀. So ẹ̀yin ọmọdé ẹ gbọ́ o, ẹ má ṣe bí ewúrẹ́, ẹran tí kì í gbọ́ràn. Ẹ jẹ́ ká gbọ́ràn sí àwọn dádì, àwọn mọ́mì, àwọn uncles wa lẹ́nu nílé. A ó máa tẹ̀síwájú ní apá kejì ètò wa. Apá kejì ètò wa, a máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ orúkọ. What is a noun? A noun is the name of a person, animal, place, or things. Kí ni ọ̀rọ̀ orúkọ? Ọ̀rọ̀ orúkọ jẹ́ orúkọ ènìyàn, ẹranko, agbègbè, àti ohun tí kò ní ẹ̀mí, Let's start from the beginning. A person. For instance, I can say, my name is Funmi. My name is Funmi. What does that the noun in that sentence I just made is Funmi. Ẹ jẹ́ ká wo àkọ́kọ́ tí a kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Orúkọ mi ni Funmi. Orúkọ mi ni Funmi. Funmi òun ni ọ̀rọ̀ orúkọ tó wà nínú nǹkan tí a sọ yìí. Let's go to the second one. Animal, which is animal. I have a black goat. I have a black goat. Mo ní ewúrẹ́ dúdú. Mo ní ewúrẹ́ dúdú. The goat there is the name of the animal. Ewúrẹ́ òun ni ọ̀rọ̀ orúkọ tí ó wà nínú gbólóhùn tí a sọ yẹn. Ewúrẹ́ òun ni ọ̀rọ̀ orúkọ tó wà níbẹ̀. The next one, let's go to the next one. The next one
is a place. Ibadan is a big city. I'm making a sentence for each one of them. Ibadan is a big city. Ibadan there is the name of a place. Ibadan there is the name of a place. So let's say it in Yoruba. Ìlú Ìbàdàn tóbi púpọ̀. Ìlú Ìbàdàn tóbi púpọ̀. Ìbàdàn, òun ni orúkọ agbègbè tó wà ní inú ọ̀rọ̀ orúkọ. Ọ̀rọ̀ orúkọ tó wà níbẹ̀, òun ni ìlú Ìbàdàn, agbègbè. And then the next one is things. Things like there is a big stone over there. There is a big stone over there. Òkúta ńlá wà níbẹ̀ yẹn. Òkúta ńlá wà níbẹ̀ yẹn. Ọ̀rọ̀ orúkọ tó wà níbẹ̀, òun ni òkúta. The name in that sentence is the stone. Òkúta, nǹkan tí kò ní ẹ̀mí. A lè tún fún àwọn a lè kọ àpẹẹrẹ púpọ̀ sí àwọn nǹkan tí a ti sọ yìí. Ní àkọ́kọ́, orúkọ. Mo sọ wípé orúkọ mi ni Fúnmilọ́lá. Ẹ jẹ́ ká dárúkọ àwọn orúkọ mìíràn sí i. Gbadé, Ayọ̀mídé, Fọláṣadé, Adéníkẹ́, Ọmọ́wùmí, Adéyẹmí, bẹ́ẹ̀ 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 lọ. Àwọn ọ̀rọ̀ orúkọ tí ènìyàn nìyí. For animals, let's talk about the animals. Apart from goat that I've mentioned, we have dog, lion, giraffe, so many animals that we can mention. Àwọn ẹranko, a lè dárúkọ àwọn ẹranko oríṣiríṣi. A lè sọ pé ajá, a lè sọ kìnìún, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. The next one is a place. Apart from Ibadan, we have Lagos, Port Harcourt, Kaduna, Jos, just like that. You can keep mentioning name of a place. Àwọn ìlú agbègbè tí a dárúkọ, a lè sọ pé ìlú Port Harcourt, ìlú Kaduna, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. The next one is things. Apart from stone, you can say chair, flower, window, and so forth and so on. Those are name of things. Ní àwọn nǹkan tí kò ní ẹ̀mí, a lè sọ pé flower, èyí tí a mọ̀ sí òdòdó. A lè sọ pé chair, a lè pè table, a lè pè àwọn nǹkan oríṣiríṣi, a lè sọ pé ìwé, a lè pè àwọn nǹkan oríṣiríṣi. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, òun ni à ń pè ní ọ̀rọ̀ orúkọ. Ẹ̀yin èèyàn wa nílé, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá kí wọ́n máa kọ ọ̀rọ̀ orúkọ, kí wọ́n kọ tiwọn náà, kí wọ́n kọ jáde. Our people at home, let's teach our children Yoruba, and maybe even though you don't speak Yoruba, if there's any other language that you speak, teach them the basis of that language. Let them know it, let them say it, and then teach them what is a noun in any language that you speak, and let them give you an example of what we've done today. Abala tanimọ̀ la wà báyìí o. A ó máa sọ ọ̀rọ̀ òwe àti àfiwé mẹ́ta ní èní. Àkọ́kọ́, atọrọjẹ kò gbọdọ̀ ṣe kíni o. Ta ló mọ̀ o? Atọrọjẹ kò gbọdọ̀ yẹn bọ. That is, appreciate what you are giving. Tí wọ́n bá fún wa ní nǹkan, ẹ jẹ́ ká dúpẹ́, ká má ṣe pé nǹkan tó fún wa bóyá kò tó àbí kò dáa tó. Òun ni Yorùbá fi máa ń pòwe pé atọrọjẹ kò gbọdọ̀ yan bọ. Ìkejì, ìkòkò tó bá máa játa, ẹ bá parí ẹ̀ o.
ìkòkò tó bá máa jata ìdí rẹ̀ á gbóná. To be great in life, you have to face challenges of life. For somebody to be great in life, there will be challenges that a person will pass through to become great. Tí a bá fẹ́ di èèyàn ńlá àbí tí a fẹ́ di èèyàn pàtàkì ní àwùjọ, àwọn ìṣòro oríṣiríṣi yóò dìde, ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ á borí ẹ̀. Ni wọ́n fi máa ń pa òwe wípé ìkòkò tó bá máa jata ìdí rẹ̀ á gbóná. Òwe kẹta, bí ọmọdé ò bá dóko ẹlòmíràn rí, kí ni parí ẹ̀? Ẹ bá wa parí ẹ̀. Tí ọmọdé ò bá dóko ẹlòmíràn rí, á ní kò sí oko tó tó oko bàbá òun. Nǹkan tí èyí túmọ̀ sí ni pé níbi tí owó ẹnìkan bẹ̀rẹ̀ tàbí nǹkan oríire ẹnìkan bẹ̀rẹ̀, níbẹ̀ ni tẹlòmíì parí sí, àbí níbi tí tẹnìkan parí sí, níbẹ̀ ni ti ẹlòmíì tó ti bẹ̀rẹ̀. This last word proverb, it's talking about we don't need to compete. There is no need for competition. Let's live our life and not to compare ourselves to any other person. So, òwe Yorùbá yìí tí a sọ gbẹ̀yìn yìí, ó ní ìtumọ̀ oríṣiríṣi. Even gbogbo àwọn òwe yẹn pátápátá tí a ti dárúkọ, gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ oríṣiríṣi. Ẹ lè tún bá wa fi kún nǹkan tí a ti sọ yìí ní inú àkàwé ibi tí wọ́n ti máa ń kọ nǹkan sí ìsàlẹ̀. You can add more to what I've just said at the comment section there. So, níbí ni a fi ètò wa ti sí ní èní. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé àti ẹ̀yin tẹ́ tún máa wò létà, ní tẹ́ máa tún wò ní maybe nígbà tí ẹ bá ti ráyè. A dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ẹ máa bá wa kálọ lórí ètò wa bí a ṣe máa mú wá. Ẹ ṣé púpọ̀ gan ni. A dúpẹ́. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o. Ohun àní là ń gbé lárugẹ. Àlọ́ ohun àní là ń gbé lárugẹ.